ẹ̀yin tèmi ẹ kú kalẹ̀ níbi tí tẹ bá ti ń wò mí àbí tẹ bá ti ń gbọ́ mi ọ ní tàbá bá bu ìlú àfagbé àti wá fa bùrù báyìí fún ìlú tí ń fagbó lórí. Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n tún wa mọ́ gan. Bẹ́ẹ̀ni Yorùbá Haúsá Yíbò. Bọ̀ àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n di Fúlàní. Wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti fa àwọn ọba wọn di ẹ̀mí Fúlàní. Ohun tó fẹ́ ṣe fún wa ṣe wọlé. Ohun tó ń dọ́gbọ́n nìyẹn. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. So mo ti arrange àwọn security gbogbo protest wọn ṣe kiri lórí kọ̀ọ̀kan àwọn ọmọ Yorùbá kòkò wá ẹ mọ̀ dà ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ̀ bá wọn bu Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ́tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ̀ bu Tinubu ẹ mọ̀ bu ọba ẹ mọ̀ bu lóye ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari ló sẹ̀ èmi mi ò sì ní dájú tó fi jáde láyé àṣìkò òjijì yóò pa Buhari. Àbáríkà ọmọ ọmọ yóò gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀. Àbáríkà ọmọ fi mi sílẹ̀. Buhari dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú. Torí bá máa ń dà fún àwọn bàbá mi Buhari dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú. Ẹjọ́ sọ̀rọ̀. Ẹ mọ̀ pọ̀ máa gbọ́. Ẹjọ́ sọ̀rọ̀ bàbá kò sí kankan. Buhari dà mí láàmú ọ̀pá ẹ̀gbọ́n mi ọ̀pá ọ̀rẹ́ mi òun lọ́pàá yá mi torí òun lọ́pàá yá mi Buhari ọ̀pọ̀ bí òjijì tọ̀mọ̀tọ̀mọ̀. Fúlàní ni Buhari àwọn ọmọ ìbánika jára wa tá a bá ti jára wa débi tá a lọ ó ní da bàbá Tinubu láàmú ni bàbá ń kàn ń fẹ́ ìlú kọ́kọ́ dojú ti fún bàbá ní kàn ń rí mọ́ tí èsè tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ fún ẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá tó fúdi èyí àwọn ọmọ Yorùbá àbá bùwà àbá wọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sọ́kí ní kíkọ́ àdúrà ọlọ́run ẹ̀ kí ni wọ́n máa lọ kí Yorùbá dúró gbogbo Fúlàní tí ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa da security ó ti tẹ̀tọ̀ àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí ń bẹ́lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìjẹ̀bú Olúṣèyí Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúwo ọba orílẹ̀ Epe Ńlá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ́n dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ẹ̀mọ́ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀yẹ́ mo dàgbẹ́ tó bá ta ní sọ̀rọ̀ sí mi létí náà wọ́n máa sọ̀rọ̀ sí mi létí ẹni tí ọba ti sọ mi létí ẹ̀ kí n tẹ́ mọ kẹ́ni tó ti tẹ̀lé mo kí ọ̀nà oníbodè ọ̀fìn Ìgbòho ẹ̀sìn bàbá mi orílẹ̀ ẹ̀gbọ́n olúgbọ́ ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúgbọ́n kì í sọba kékeré tó bá pọ́n ilé ní ìkọ́lé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọ́mọ́nà mo kí orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn lọ́ba lójú fún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ mi sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ fẹ́ pa ó ní mítì ìkẹlẹ̀ wá pa àwọn ọba sí ní ẹ fẹ́ pa ọmọ wa sí ìjà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ kúlẹ̀ ní ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá ọba Bariga ó ní ẹ fi Sunday lórí èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lè ní tẹ̀lé kò gbé pamọ́ ó sọ lórí Sunday mi ẹ bá tún gbé ọba mélòó ló lè ṣe wẹ̀ àwọn ọba àkànbẹ́ ńgbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọn sápamọ́ ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọn lè fi ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná. mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi lógún mo rẹ̀ kí gbogbo àwọn gọ́vnà wa torí pé ẹni tó bá dúró tì nínú ọ̀pá ńkùn wọn lé ẹ mọ̀ bú gọ́vnà kankan tiwa ni wọ́n ń ṣe kí wọ́n sọ fún yẹn tiwa ni wọ́n ń ṣe wọn náà mọ̀ pé Fúlàní fi yà jẹ wá ẹ mọ̀ bú Tinubu ṣe gẹ́gẹ́ fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣèjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan tí wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni ó ṣe dàgbà tó bẹ́ẹ̀ tí lóògùn tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ àmì wa kò tónú ó sì fún mi ní márùn ó sì lóhùn bẹ́lẹ́ yìí ta ló lè ṣe mú ẹ ẹ̀mí bàbá yóò dùn dáadáa àbí ìṣẹ̀lẹ̀ rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́ wípé Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa àwọn ní ìsara wọn nàìjíjú àwọn ní bá ṣe ra wa lọ́kùnrin ká bá ti ṣe ra wa lọ́kùnrin ká dá security ilẹ̀ gọ́vnọ̀ Ògùn state
Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní wọ́n máa pa ọlọ́gùn state ńgbà yẹn gómìnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kí ní ẹ̀ ń gbà yẹn ọlọ́wọ́n ń wá yẹn bí Sunday Igboho wà ràn án lọ́wọ́ mo wá lọ bẹ̀ mo lọ kojú àwọn Fúlàní bẹ̀ Buhari ó fún gómìnà yẹn ní kweri ó fẹ́ gbàjà máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ òun dẹ̀ tó máa dẹ̀ níbi Sunday Igboho wá gbìjà òun Sunday Igboho dẹ̀ wá bẹ̀ kọ̀dẹ́sẹ̀ nǹkan ó kà pariwo ó dẹ̀ sí protest Fúlàní dẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ wọn para mọ̀ sọ́pà yẹn ni ó ní Sunday Igboho ọ̀pá yẹn náà òní bàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní bá ti ẹ̀jẹ̀ láíláí Ọlọ́run ní bá ti Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní bá ti Ṣèyí Mákindé jẹ́ ní bá tọdún bá ṣe yẹ jẹ́ àríkà ń tọ́lọ̀ kúlẹ̀ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ àtúntò yìí bàbá dáadáa bàbá alálùbáríkà ọlọ́jọ́ bí bàbá ògùn dáadáa bí bàbá pẹ́ bí bàbá mi àbí Adébánjọ àwọn bàbá àti mímu wọn ni mo dún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn ọmọ Yorùbá ẹja ṣe ra wa lọ́kàn ilé tó lọ Fúlàní ọ̀fẹ́rẹ̀ wa bàbá Tinubu ti ń bẹ́ńbẹ́ wọn ọ̀fẹ́rẹ̀ rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ gbogbo dọ́là mọ́ wọ́n ti gbọ́ fún àwọn ọmọ tí ń ṣe burúkú tèmi pé kí wọ́n bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o kò lè wọ́ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ ní ìmọ̀tọ́ fún yẹn kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ ìjọba àjẹbí gbogbo ọ̀rọ̀ ní akíkanjú òòṣà ọmọ aládìkú lọ́sọ̀ wọ́n ní ọ̀rọ̀ wọn bá àwọn dàbí èjì ẹ̀wọ́n jẹ́ abára wa jà ẹjọ́ ẹjá gbọ́dọ̀ ẹjọ́ ẹ̀wọ́n jẹ́ abára wa jà ẹ̀rì kò sọ lẹ́ẹ̀kan ìpè ọmọ bù pẹ́sidẹ́ntì tó wà mẹ́sì ọmọ wa ni bàbá wa ni aṣojú wa ni ó ní káwọ́ bu àwọn gómìnà wa tí wa náà lọ́wọ́ ṣe. kábíyèsí wa. ẹ dákun àrò wa nítorí pé nígbà tí àwọn Yorùbá nation wá síbí níjọ́sí mo rí ohun tí bàbá ló jẹ́ dúró pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n bú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ làyẹn fi lẹ́yìn ọmọ wa fi ń lọ wá ẹ bá sì rí díẹ̀díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí kótó nípa àwọn òbíkó tó àwọn british kótó nípa wọ ilẹ̀ Yorùbá ọba ní í ṣe ìjọba bẹ́ẹ̀ ni wọ́n sì gbàjọba lọ́wọ́ Yorùbá láyé ọba dé ministers ní àwọn òbíkó tó wọ́n wọlé Yorùbá wọ́n sì gbógun ti Aláàfin gbógun ti wọn ó ní ilé àgbá ìbọn tí wọ́n rọ́ sí ààfin Aláàfin. ọ̀wọ́ ibi alimọ̀lù ti lọ ní ọmọ Aláàfin tó jókòó sílẹ̀ nínú. ọ̀wọ́ ibi Aláàfin Adéyẹmí wà lọ́pàá ń tẹ̀. gbogbo fẹ́ǹsì Aláàfin tó wà tó wà ní ààfin Ọ̀yọ́ ni wọ́n ló dànù nígbà tí wọ́n fẹ́ gba agbára kúrò lọ́wọ́ ọba nílẹ̀ Yorùbá. ọba Adéyẹmí wà lọ́yàrí ní gbogbo ọba wọ́n gbógun ti wọ́n yẹnu wá ní ọ̀dà àwọn ọ̀gá gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú àwọn ẹrú tí ń tẹ̀lé nítorí pé àwọn beaches ọ̀dọ̀ Ọ̀yọ́ empire ni wọ́n ti kọ́pì wọ́n fi dá local government lẹ̀ wọ́n dá wọ́ọ̀dù lẹ̀ wọ́n dá state lẹ̀ wọ́n dá olórí fúnà ṣálẹ̀ gbogbo àwọn tẹ́wọ̀ Basọ̀run ni olórí ogun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni olórí ogun ni ipò owó yìí olórí ogun ni Tìmì olórí ogun ni Ọ̀nàkòrò olórí ogun ni. Ẹkùn ọ̀tún láti Ìsí tóbi dé Ìbàràpá náà lẹ́kùn ọ̀tún gbà náà. wọ́n kọ̀ yìí òun lọ lórí ẹkùn òsì. Ọ̀yọ́ Central Basọ̀run lọ lórí. nígbà tí ọlọ́pàá tó jẹ́ ti àwọn olùdíje
kí náà pẹ́ tí wọn ẹkùn ọ̀tún ẹkùn òsì bọ́lọ̀ nítorí ọ̀dọ́ wọn èkó ní gbogbo ibi tí ọ̀dọ́ wà ní sípẹ̀ fún Ìbàdàn olúwo olówó ìdìbẹ̀gbà náà òun sì tẹ́wù yẹn làwọn òyìnbó mú lọ wọ́n fi kírísítẹ́nì wọ́n fi pé local government wọ́n fi pé gbogbo mínísítà tí wọ́n rí ni wọ́n yàn yẹn fún Ọ̀yọ́ empire wọ́n ti fọ́gbọ́n ẹ̀ wọ́n fi lọ. Ìjọba àwọn Yorùbá ti ń ṣe ìjọba fún ìbò ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ wa tó kó ìjọba lé lọ́wọ́ ńgbà náà wọ́n rí pé àwọn ìjọba ti bàbá lọ́wọ́ àwọn ọba díẹ̀ díẹ̀ iṣẹ́ ni wọ́n kún ṣe wọ́n rí fáàsì àwọn òfin wọn ò rí fáàsì náà wọ́n wà lọ títí àwọn tí wọ́n jẹ́ wọ́n á ní jùsì nínú ẹ̀ bá rí lónìí ẹ̀ rí pé ààyè tí ọba wà lẹ́nu àwọn ọba ṣe ń bẹ̀rẹ̀ pé ẹ fún wa ní àṣà mẹ́rin tá a mọ̀ sí i kò dẹ̀ ẹ́ kúrí bẹ́ẹ̀. àwọn ọmọ ọba tí wọ́n ti ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé ayé rè ayé tí bàbá mi ọ̀gbẹ́ èmi ọ̀jẹ̀ iná ẹ̀ ló wá ju ohun tó dì lónìí. tí a bá wo àwọn Haúsá yẹn náà pẹ̀lú àwọn Fúlàní wọn ní ìjọba ọ̀sẹ̀ lọ́wọ́ ìsí wọ́n sì ní ìjọba ọ̀sẹ̀ ọba tó bá wà ní ìsìtí òní ohun tí ń gbowó wà fún gbogbo àwọn ọba àwọn tíráàbù ìlú ẹ̀fọ́ mọ̀ tíráàbù gbogbo wọn ní bísíǹsì ní àbúrò mi sí ẹni ó ní hòtẹ́ẹ̀lì ẹni ó ní ilé epo ẹni ó ní gbogbo ẹ̀ sóko náà láwọn ọrùn abájúwe gbogbo àwọn ọwọ́ ọmọ yìí ni lórí tí ò ní ìdẹ́mọ̀fúnra àwọn fúlẹ́dì àwọn àṣàǹdé kì í ṣe bọ́ọ̀lì tí ò ní ní ìrẹsì yẹn bẹ́ẹ̀ la lè yọ ṣe bọ́ọ̀lì ọ̀yà kọ́ba ó tún orúkọ mọ́ èyí náà sọ pé ẹ wá ní ìṣẹ̀lẹ̀ ìbá ní ọmọ òroko ìbá mi òroko láyé ẹjọ́ ọba jagun ọba ti ṣe ìṣèpàdé wọn ní kọ́kọ́ ọmọ jagun wọn láyé Aláàfin Àtìbà Aláàfin Àtìbà ṣe jẹ tó báyìí òun lọ Aláàfin àkọ́kọ́ tí ọ̀gá gun wọn àwọn Aláàfin yòókù wọ́n jagun gbogbo ayé làjọ wọn lójú oṣù á pa àwọn balógun wa lẹ́yìn àtàwọn ọmọ ogun Aláàfin bá ti ní o tó bá ti ní o tó fẹ́ jà báyìí bẹ́ẹ̀ ni máa ti ṣe láyé ẹjọ́ òun ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa èyí tá a wà yìí ọlọ́wọ́ di aṣẹ́wó ọlọ́wọ́ di aṣẹ́wó Sunday ló ti di ọlọ́lá ọlọ́run ti ní dá padà sẹ́yìn ọlọ́run ní dá padà sẹ́yìn olórí ìpìlẹ̀ kan ló kọ́ nìkan olólùwà lọ́pàá àgbò ṣe kíní kan olólùwà owó yóò tí ì dé olólùwà bá ti dé wá gbọ́ fún wọn ní ìwọ̀n nìkan ó ní ọ̀hún àbúrò kan ní ọmọ bá ṣe é kọ́. owó bá dé kò ní ìtàkùn mọ́lẹ̀ ìlàsùn mọ́lẹ̀. tó bóun ṣe wà ní ìsìn afẹ́kọ̀ọ́ akọ̀lé ọlá ọwọ́ akọ̀lé ọlá tó ń lọ́wọ́ adókòó ní gbogbo nǹkan ọlọ́sọ̀rọ̀ gbogbo wàhálà tó ti ṣe ọlọ́wọ́ mú àpọ̀sẹ̀ rẹ̀ kọ́dà padà fún un gbogbo nǹkan rẹ̀ tó bàjẹ́ ọlọ́wọ́ ọba láàrin kọ́ba gbé dìde padà nítorí nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo nǹkan rẹ̀ àkúrò rẹ̀ kọ́lọ́ pa dá padà gbogbo àkúrò rẹ̀ kọ́lọ́ pa dá padà ọjà fúnra ẹ̀ yóò bá kò wá owó kò wá àfikún ṣùgbọ́n ó kí ìgbèrò lóró ìgbèrò lọ́rọ́ ọmọ alákàdé òde ìwọ̀nsí máa kọ̀ ọba tó ní bọ́ra ṣùgbọ́n tí wọ́n sì máa kọ́ ìgbèrò nígbà kékeré ìgbèrò nígbà. kábíyèsí o. ó ṣe rí nìyẹn ó kọ̀ yẹn lólólóló ṣùgbọ́n àrò gbogbo àwọn Yorùbá nation ọ̀rọ̀ ní aṣíwájú wa sọ yìí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ kó jẹ́ abọ́ sínú Facebook tàbí íńtánẹ́ẹ̀tì láti mọ kú àwọn ọba kú mi kódà o nítorí ẹ̀yin lẹ́nu wá síbẹ̀ ẹ sì ní àṣẹ ní ẹgbẹ́lẹ́ wa lórí ọmọdé kú lóko ní olùdókòwò olúwẹ́lẹ́ nínú wọn ẹ̀yin náà lẹ́síwájú olúwẹ́lẹ́ o ẹ̀yin lẹ́síwájú olúwẹ́lẹ́ o ìyá máa wọlé mọ́ rárá ìyá máa wọlé rárá bẹ́ẹ̀ ìyá máa wọlé ẹkúnrin ẹkú òde òní mọ̀ ń wò yín lókèrè ẹkú òde òní wá kí wa mo ní ìyàwó àgbẹ̀wò ìyá ọba lórí wọn ò kí ọba rẹ olóòrùn kí ọba rẹ onídùúgbò gbogbo èèyàn wọ́n ti bá lọ́ba jókòó àti ọjọ́ nísẹ́yìn wájú àlùkò àti wàlẹ̀ kọjá.
àwọn aláfẹ́sì ara wọn láàárọ̀ bàbá yóò káwọn bàbá yìí wá àgbẹ̀ wọn lẹ́ ń kó ẹkú ni o ẹkú oríire náà ọ̀kadà o èyí tó ti ta òbí bàjẹ́ o ọba ànáfẹ́ mọ́mọ́ ẹgbẹ́ ọgbọ́n mi lórí ìwòrí bẹ́ẹ̀. Òṣà ọmọ aláàbí fún un. Ókè, àrídà lọ́wọ́. Àwọn èdè fún bẹ́ẹ̀ lọ́wọ́. Wọ́n bẹ́ẹ̀ fún hòtẹ́ẹ̀lì sáà. Ẹ̀ẹ́dẹ̀rú èkú ìyàwó ìlú tẹ́lẹ̀ mọ̀mọ́ sáré bọ̀ wá. Ẹkún rẹ̀ ẹ̀ṣẹ̀ ẹkún ìfẹ́ onígbàjẹ́ o. Bó ṣe rí ní o, Sunday ti délé rẹ̀, á ṣe ní tí ní mọ̀lẹ́bí o. Kábíyèsí o. Mọ́lá mọ́lá sá. Wọ́n fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí. Èèkó ti dàgbà lórí. Off camera.